tí nǹkan bá tag Akede bí polúwa ẹ̀ tag mọ́ ni nǹkan tó wáyé ni Akede máa fi yé. Alagusiy tag mi sí fídíò yìí ẹjá jọ wò. Ẹ̀wọ̀n náà ẹ̀sìn fáwọn oníṣẹ̀ṣẹ̀ gbé wá sí ọ̀nà ẹ̀wọ̀n náà ẹ̀sìn kan gbé wá sí. Ẹ̀sìn tí wọ́n ti ní regard fóbìnrin. Ó lè jẹ́ ìyàwó níyàwó ló ń ṣe báyọ̀ fún ló ń ṣe báyọ̀ sí ẹ̀. Wọ́n lè lẹ́mi ló ń gbé àwọn. Ṣé wá yìí number 1 Alagusiy ẹ jẹ́ correct yín. Kò sẹ́nibody tó ever pèyàn pé kẹ́ wá represent bàbá tó bí yín lọ́mọ by fire by force o. Tá bá sọ pé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ó comprise bàbá tó bí mi, bàbá mi àti bàbá everybody. The only thing tèmi lè ṣe ni pé kémi wake àwọn èèyàn. Ẹ̀yin lẹ ń jèrè ọkàn sẹ́sìn Islam. Akede ò jèrè ọkàn. Mi ò mọ́jọ́ tẹ́ máa tó understand yẹn. Èmi fẹ́ jẹ́ káwọn ojú àwọn èèyàn là. Even tẹ́ bá máa jẹ́ mùsùlùmí ẹ ṣe pẹ̀lú ọpọlọ pípé. Kí nǹkan máa pàjá lọ́bọ fún yín òun ni Akede wà. Mo dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn tó ń pè àwọn èèyàn tó ń ṣàwékìn káàkiri ilẹ̀ Yorùbá àti láfíríkà wọn ò sọ wípé ẹ̀sìn yìí o ẹ wá máa ṣe Ọlọ́ṣun o ẹ máa ṣe Ọbàtálá o. So ní ìdílé tàwa Ọbàtálá ti tó fáwa mi ò nídìí ànábì láti wá sọ bá ṣe máa lò gbèsè ayé. Mo nǹkan tó fẹ́ jẹ́ kẹ́ ọkọ̀ gẹ̀ẹ́tì ní tó yẹ sọ wípé ṣé nǹkan tẹ́ ń pè wá sí lélẹ́yìí o kò sí nǹkan kan tó ń pè yín sí nǹkan kan ẹ̀yin lẹ ń pèyàn. Ẹ̀yin lẹ wá rí àwa bíi pé àbá yín compete orogún òwò àwọn ọba yín ṣòwò àwa fẹ́ liberate àwọn èèyàn wa ní nínú àjàgà tẹ́ ti fi wọ́n sí. Ẹ já wa lọ sínú fídíò yẹn. Ṣé wá rí èmi máa ń sọ right from day one pé Alagusiy ò gbógun ti religion. Bóyá Alagusiy rò pé a ní religion ilẹ̀ Yorùbá Alagusiy ò gbógun ti religion yẹn. Tradition ilẹ̀ Yorùbá Alagusiy lòdì sí nítorí tradition way of life culture wa ni wípé a nígbàgbọ́ wípé àwọn ọmọ kan wà tó yẹ pé ọmọ mi ni wọ́n emèrè ni wọ́n dẹ̀ ní bó ṣe máa ń ṣe fáwọn irúfẹ́ èèyàn bẹ́ẹ̀. Ó máa ní nǹkan tá máa ṣe fún wọn láti lè jẹ́ kí àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ padà lẹ́yìn ẹ̀. Irúfẹ́ nǹkan tó ń ṣe inú fídíò yìí nìyẹn. Alagusiy ẹjẹ́ àtẹ̀wá wò pé òkè àwọn méjì wọ́n bojú aṣọ white yẹn jẹ́. Ẹjẹ́ wá wo ojú obìnrin yẹn. A rí pé obìnrin yẹn ojú ẹ̀ ti gbó ó máa ti ju 18 years lọ. Ọkùnrin yẹn náà a máa rí pé ó ti ju 18 years lọ. Ṣé rí pé ní under òfin ilẹ̀ Nàìjíríà ó fàyè gbà pé ọkùnrin tó bá ti kọjá 18 years wọ́n lè jọ ọ̀gẹ̀ra wọn. Kí la máa sọ nípa ànábì yín tó fẹ́ ọmọ ọdún 6 tó bá sùn at the age of 9 years. Ǹjẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn pọ́nbìnrin lé? Torí ó yẹ kí máa máyà jáde pé ànábì èmi ò máa lọ máa máyà kọ́kọ́ jáde. Ìtàn nípa ẹni tó mú ìwé wá lèmi máa ń like. Kò bá sọ anything nínú ìwé yẹn ìyẹn ọkàn mi torí èmi náà lè jí lọ́jọ́ kan kí sọ pé mo rí ẹ̀ǹjẹ̀ jùbírì kí wá lọ máa copy gbogbo ìwé tó ti wà before kan tó bí mi kí máa sọ pé ẹ̀ǹjẹ̀ jùbírì ló sọ fún mi pé èmi náà mọ ọkọ mi ò mọ ká ṣó yé yín. So nǹkan tí Akede rí inú fídíò yẹn okay èmi kàn rí pé bí wọ́n wà ní night club tó kàn jọ wọ́n gara wọn ni ṣó yé kò sí nǹkan tó burú ńbẹ̀ but èèyàn àwọn tó ń jó sí wọn sọ pé kí Akede náà bá kó a máa hug wọn ò pèèyàn sí ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe ń pè é but ẹ̀yin tẹ́yìn wá torí ẹ̀ pèèyàn sẹ́sìn ó agbọ́nú rẹ́kọ̀dì pé ó fẹ́ ọmọ ọdún 6 ó dẹ̀ bá aṣọ at the age of 9 years kí la máa ṣe ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn pọ́nbìnrin ilé Alagusiy ẹ̀ tún gbé sí làákàyè ọ̀rọ̀ Akede lọ fà gan ojú t'Akede fi máa ń wọ̀rọ̀ ó máa ń yàtọ̀ sẹ́ẹ̀ èèyàn tó bá tàgì Akede bí pé olúwa ẹ̀ tàgì mọ́ ni ìmọ̀ tó lúwa ẹ̀ wá ní Akede máa fún lọ́fẹ̀ẹ́ lófò ó lọ fà Akede ṣẹ́tẹ̀ tó wá rí pé Akede ò ṣe fídíò látọjọ́ ìmúkọ̀ sí mi ni pé ẹ wo ẹ jẹ́ kí àlàáfíà jọba ṣe rí pé mi ò ṣe fídíò mo kàn pé ìkóṣewó gbà ní akọgun balógun máa lọ sójú ogun èèyàn náà gbọ́dọ̀ máa gíláàsì díẹ̀díẹ̀